Olúbùnkẹ́ o, Comfort ọmọ kú ewu iná kan èèwà wòdì àwòdì okú ewu. Ó yá fún mi lóbì kan, ó sì fún mi lóbì kan, Ọlájùmọ̀kẹ́ o, Ọlájùmọ̀kẹ́ fún mi lóbì kan. Torí lónìí ọjọ́ òbí rẹ̀ wọ́n mọ̀ kí ọ̀bí ológun ẹrú, wọ́n mọ̀ kí ọ̀bí ẹlẹ́gbẹ̀rin wọ̀fà. Ó yẹ bá lùlù ó kẹjẹ ojó. Olúbùnkẹ́ o, apábẹ́pọ̀ rẹ̀ mọ́ mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ o. Ọmọdé lẹ̀dí òyìnbó abẹ́yìn dúdú èmi. Èjì rẹ̀ ṣe wẹ̀rẹ̀wẹ̀ ìmúlẹ̀ téńté ẹlẹ́rìn ẹ̀yẹ. Mọ́mísí twins Mọ́mísí Ọláṣílẹ̀ Usman ẹ̀gbá àwọn ìbejì. Máa jó lóní díẹ̀díẹ̀ dòró ní lọ́jọ́ bí rẹ̀. Òkè òkun ló wà. Ó kéré ọ̀hún délé abara rùmúrùmú amọ́lólóló bí ẹja. Wo àná rẹ̀ ò burú, òní rẹ̀ sì dára, ọ̀la rẹ̀ ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ṣó o wá rí atọ́lá gbogbo wọn ni wọ́n mọ̀ fún ọ lọ́wọ́. Bí wọ́n ti kú ọ lọ́wọ́ àṣeyọrí àtọ́jú rere àwọn náà yóò mọ̀ wọ̀ sí ọ lọ́wọ́. Òrìṣà kò ní dá ọ̀dà aṣọ yìí rẹ̀ ò ní yá. Àbúrò rẹ̀ ọ̀rẹ́ mi Àníkẹ́ Àdé Abímbọ́lá ló ní mọ̀ kí ọ kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. Èmi náà bá tọpinpin títí mo dépò tí Èkìtì mo délé yín wọ́n jó mọ̀ yé mi pé wọ́n gangan lọ́mọ Ìpótì Ọ̀lọ̀. Ọmọdé òye ọmọ Ògbólúàgan ọmọ Ògúnmákin mo yí yókò yè amọ̀riwo gúnbọ̀ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ abẹ́wẹ́ ẹni jiyàn ọmọ Onípòtì Apẹ̀rán. Aláṣẹ ńlá olùdarí Cake and Catering Williams. Ilé-iṣẹ́ rẹ̀ ò ní finá láṣẹ Olúwa ọba. Orí ajẹ́ kó o pẹ́ láyé, orí ajẹ́ kó o túbọ̀ mọ́ dára lẹ́wà bí Ọ̀ṣun, káyé rẹ̀ ó tutù bí Ọ̀ṣun gẹ̀dẹ̀ tí ń bẹ létí omi. Àròdúnjọdún lágbára Ọlọ́run àròsù jósù. Happy birthday to you o, and I wish you long life and prosperity o. Please subscribe to my YouTube channel.